Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ wò mo ní kí n sáré ṣe eléyìí torí pé tá bá tètè rí nǹkan ká tètè jáde fọ́wọn èèyàn. Ọdún oríṣiríṣi question mo ti gbà lórí ẹ̀ pé Kàbísanra bàbá àmọ́ mo lọ sí ọ̀dọ̀ bàbá àmọ́ mo Ọffa Maulid kíní kan. Àkọ́kọ́ tí mọ́mù bá lọ sí ọ̀dọ̀ bàbá wa àmọ́ mo Ọffa pé wọ́n ń ṣe nǹkan, does that mean pé ó ti sọ wọ́n di kèfèrí? Àwa mú ká wí olórí ibú Rabiu àbí aláyé bàjẹ́ àbí kí ló pe rẹ̀. Láìní wòwọ́ ẹ ọ̀rọ̀ tó ń sọ yẹn tọ́lọ́run yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ lára ìwọ náà. Mo sọ níjòyìn náà pé ṣé màáfà tọ́lẹ́á ló ní ká ṣàdúrà fókù àdúrà ìjọ 5 àjọ ìjọ 3 ìjọ 7 ni kò dáa. A padà rí pé àwọn náà ń lọ bẹ̀ lọ ṣe wáàsí. Tẹ́ bá wá sọ̀rọ̀ àwọn tí nǹkan ò yé bí fẹ́ ni bí àìmọ̀kan ni ń lè quantify àrùn yẹn ẹ mọ̀ wá ní wọ́n lọ ṣe wáàsí ń bẹ̀. Ìyẹn ò kí ń ṣe excuse. Ok, àwa wá gbà yín pé wọ́n pè wọ́n wáàsí wọ́n lọ ṣe wáàsí táwa expect kẹ́ ẹ ṣe fún wọn ẹ ṣe fún wọn. Ó yẹ kẹ́ ẹ condemn kìíní yẹn pé ń tẹ́ ẹ pè mí sí gan yìí o kò dáa, ṣùgbọ́n láti pé kí n wá sọ̀rọ̀ Ọlọ́run fún yín ló jẹ́ n wá. Wọn ò ṣe. Ẹyẹ jẹ́ á máa da làákàyè àwọn èèyàn láàmú, ká gbá àwọn èèyàn lọ sọ́tún, ká tún gbá wọn lọ sósì, ká tún gbá wọn lọ sẹ́yìn, ká gbá wọn lọ síwájú. Maulidi ò dáa, Maulidi ò dáa. Ya Rasulallah khusi biyadi fatadakini wa antahabi. Orin tán kọ̀ndẹ́mu àwọn Kàdìríyà Sheikh Nasir al-Kabara rahimahullah. Àwọn ni àwọn Kàdìríyà náà múdì Kàdìríyà náà lọ́hùn. So clayton ń deceive àwọn èèyàn. Tó dàbí ẹni tó ti kó HIV yìí òun náà wá jáde ẹni tí ò rọ́rọ̀ sọ ó mọ̀ pé ó mọ kéwú láti jọjọ́ ìlú ò bọ́ sórí social media kó máa ṣe wáàsí kó máa tú ọ̀rọ̀ Ọlọ́run. Òun á mọ ọ̀rọ̀ mọ́mọ́ Ogbomọṣọ ló yẹ kó fi hàn, ayé ẹ ti bàjẹ́ olórí ibú ẹ̀dá. Amúkáwé wá ní Kàbísanra yẹn. Àwọn Kàbísanra ni wọ́n fi mọ́mù tọ́lẹ́á wọ́n fi wọ́n cash out àti Àmọ̀tẹ́kùn Oòduà. When last tó rí kí n sọ̀rọ̀ nípa àfà tọ́lẹ́á àti Àmọ̀tẹ́kùn àwọn náà fi mọ́mù Ogbomọṣọ cash out. Ìwọ òfin wọn cash out ló sáré jáde olórí ibú ẹ̀dá. Imam àgbàlẹ̀ Ogbomọṣọ wọ́n ní Maulid ò dáa, ó ní àmọ́ tẹ́ bá wá ṣe Maulid náà ẹ fi ànábì hàn wọ́n bẹ̀ ni, kì í ṣe kẹ́ ẹ máa pín àwọ́ọ̀dù, kì í ṣe kẹ́ ẹ máa ròyìn bàbá tó ti kú wípé bàbá yẹn ń pààyàn. Àbọ̀rò pé Imam ò mọ ohun tó ń ṣe ni. Now ẹ̀yin lẹ sọ pé Imam gbọ́dọ̀ béèyàn kan ṣe, Imam gbogbo èèyàn náà gbọ́dọ̀ máa bá ṣe. Ọ̀gbọ́n gbọ́dọ̀ sọ pé àwọn ní súnà nìkan náà gbọ́dọ̀ máa bá ṣe. Imam wá tún wá ń bá wọn ẹlòmíì ṣe nísìn olórí ibú ọwọ́ ara yín wá jáde. Ẹ sáà ń wò pé ẹ fẹ́ bà ti èèyàn kan jẹ́, ẹ lè rí tí Imam bàjẹ́, ayé yín ló máa padà bàjẹ́. Tẹ́ bá yẹ pé ẹ wò ó pé bóyá Imam Ogbomọṣọ fẹ́ máa tánìṣí méjì wọn yẹn, àwa náà máa bà ti yín jẹ́ sáyé. Ẹ̀yin olórí ibú ẹ̀dá ìwọ wèrè tó ń sọ̀rọ̀ yìí, ó mọye ìyàwó níyàwó tó ti bá sùn. Ó mọye ọmọ ọlọ́mọ tó ti bá ayé ẹ̀ jẹ́. Irú ẹ wá ń jáde òun sọ̀rọ̀ sí Imam Ogbomọṣọ. Hayatu munafiqu iza salasa iza hadasa kasaba wa iza wa'ada akhlafa wa iza tu'minu khana. Ó ní àpẹẹrẹ mùnáfìkì 3 ni. Tó bá iza hadasa kasaba tó bá sọ̀rọ̀ á parọ́. Imam Ogbomọṣọ jẹ́ ọ̀nà ti bẹ́ẹ̀ parọ́. Imam ní ẹ tẹ̀já gbọ́ fídíò mọ́mù. Máa gbọ́ dáadáa. Èmi ń ṣe onísúfí, mo ti ń sọ fún ẹ láìmọye ìgbà. Mo mọ súfí dáadáa níwọ̀n bá bí Ọlọ́run ní kí n mọ̀dé tọ́rọ àlè mọ́tẹ́ ẹ̀yẹ yìí láfà wa. Mo mọ̀ dáadáa ṣùgbọ́n mi ò ṣe súfí. Mo sì mọ sálàfí náà, sàlàfíyà, mo kọ́ wọn bá torí pé àfáà wa àgbà tí wọ́n kọ́ èmi ní sàlàfíyà bàbá wa Fadilatu Dr. Khidr Mustapha. Mùdírù wa ní Sùlẹ̀ Abíọ́lá ní Abẹ́òkúta, wọ́n ṣe ń bẹ lọ́bàá wa gùn wọn lẹ́nu. Ọ̀dọ̀ wọn làwa ti kọ́ sàlàfíà. Ó sì yé wọn dáadáa, ó yé àwa náà dáadáa. Ṣùgbọ́n mi kìí ṣe sálàfí. Mi ń ṣe onísúfí, mo mọ̀. Mi ń ṣe sálàfí, mo mọ̀. Mùsùlùmí lèmi.
ṣó ti báyìí nísìn mùsùlùmí ni kí ni o ní èmi in tó bá yé mi nínú alukur'an ní ma sọ fáwọn èèyàn ìtó bá yé mi nínú àdìsí ànábì ní ma sọ fáwọn èèyàn tó bá wá wùwọ ibi orí oorun mi mọ́ that is your own funeral. ìtó bá wù ẹ́ kó o pè mí ìwọ ló ń fún mi lóókọ lọ́dọ̀ ara rẹ èmi ò lóókọ débi tó wà fún kíkún ó kọ tí mò ń jẹ́ ni pé muslim ni mí wala tamutunna illa wa antum muslimun. ṣẹ́wọ́n náà ti gbọ́ wọ́n ní mùsùlùmí làwọn tẹ́bẹ́dẹ̀ wo gbogbo fídíò tí Kàbísọ́lá ti ń ṣe lọ tipẹ́tipẹ́ àwọn ò sọ wípé a belong sí ọ̀dọ̀ ẹnìkan a ní mùsùlùmí ni wá Kàbísọ́lá mùsùlùmí ni mí mi ń ṣe alùsùnà mi ń ṣe tẹ̀bílíìgì mi ń ṣe sálàfí mo mọ̀ ń pa gbogbo ẹni mi ń ṣe tìjánìà mi ń ṣe kọ̀dìríyà àmọ́ mo mọ̀ ọ́ so àwa ò belong síbì kan Imam ò dẹ̀ sọ fún yín pé wọ́n belong síbì kan ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń tú síbi torí bí wọ́n mọ̀ọ́mù ṣe ń ṣe wáàsí torí ẹ̀ lẹ́ ṣe sọ pé ìmọ̀ọ́mù alùsùnà ni wọ́n o sálàfí ni wọ́n o kíní kan ni wọ́n àní ẹ̀gbádùn ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ju bàbá lákù bàbá yín lọ ẹ má fi ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ hàn ìwọ náà gbé tírà síta kó o máa wá ṣe wáàsí bóyá ayé arí ẹ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lọ sí mọ́lúdì ọ̀dọ̀ mọ̀ọ́mù Ọffa kíní kan orí yín ti yí ó káwọn wèrè lára torí pé ìmọ̀ọ́mù Ọffa pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ torí wọ́n rí pé ẹni tó gbádùn nùlù nù ṣe mọ́lúdì ẹ júwe ànábì fún wọn bẹ̀ kì í ṣe kẹ́ ẹ máa pàwọ́ ọdún kẹ́ ẹ máa ṣorí burúkú ń bẹ̀ kẹ́ ẹ máa ṣe àsákìrù ẹ̀yin olórí ibú ẹ̀dá olóbùkọ́ ti báyé gbogbo àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ní mọ́lúdì wèrè. Maulid tún ti bẹ̀rẹ̀ ẹ tún fa àwọn ọmọ ọlọ́mọ ṣáàdíyá lọ́dún ìyá àbí gbogbo àwọn àlejò yín tó bá wá yín wá àwọn àfáwọn wá sí ẹ tún káwọn ọmọ ọlọ́mọ fún wọn lọ́dún yìí kán máa lọ bá wọn rọ́ ẹsẹ̀ kán máa lọ bá wọn rọ́ka kí wọ́n máa lọ tọ̀ sáwọn ọmọ ọlọ́mọ lára. ẹ sọ̀rọ̀ ìwé lórí burúkú ẹ̀jẹ̀ ó sọ̀rọ̀ bíi aláàárẹ̀ èèyàn kan ló ń fẹ́ fún 5,000 ó ṣà tẹnumọ́ 5,000 yóò tẹnumọ́ 5,000 olórí burúkú ẹ̀dẹ́ bí ti pa wèrè. Imam Tọ́lá ti di agúnmu òwò fún ẹ̀yin blọ́gà ìgbàlódé ó dàgbẹ́ tó lóun fún mi 5,000 ní. ó yẹ ní tí Kàbísọ́lá yẹn bá jáde ó máa insult ni nígbà tó jẹ́ ẹni èébú ni àfi ká bu yín jọ jáde kó o wá búra wípé o báyàwó oníyàwó sùn jáde kó o wá nà káfáàrí ẹ̀ sókè wípé àwọn alásàlátù ẹ̀ ò bá wọn sùn jáde síta káwọn wá tó àṣírí ẹ̀ sáyé ìwọ lórí ibú ẹ̀dá ìwọ náà wá fẹ́ máa tàbùkù báyìí mọ́mú Ògbómọ̀ṣọ́ Muhammadu Rabiu ò ní kú síbi aṣọ ẹ wà aláyé bàjẹ́ Imam Ògbómọ̀ṣọ́ ìṣẹ́ ni tẹ́ ẹ lè ta lábùkù ó kọjá bàbá lákù bàbá yín ó ju bàbá lákù bàbá yín lọ èsì ọ̀rọ̀ ló ti fún yìí. mi ń ṣe onísúfí mo mọ̀ mi ń ṣe sálàfí mo mọ̀ mùsùlùmí lèmi ṣó ti báyìí nísìn mùsùlùmí ni kí ni o ní èmi in tó bá yé mi nínú alukur'an ní ma sọ fáwọn èèyàn ìtó bá yé mi nínú àdìsí ànábì ní ma sọ fáwọn èèyàn tó bá wá wùwọ ibi orí oorun mi mọ́ that is your own funeral. bàbá tó já sí pé kọ́rọ̀ tó dé èsì ti wà lẹ̀ Muhammad Rabiu ó dẹ̀jọ́ lórúkọ dáadáa ó ní kú re torí àwọn bàbá lówòrò bàbá wa Rabiu lówòrò ń ṣe jákujàku tẹ́yìn iṣẹ́ ọ̀dẹ̀ ń ṣàbòsí ó dáa wọ́n wá lọ mọ́lúdì mọ́mọ́ Ọ̀fà wọ́n ti lọ wọ́n tún sì máa lọ míì ó yẹ wá dára nù yín ẹ dára nù yín ṣebí wọ́n ti lọ mọ́lúdì àti gbọ́ gbogbo wèrè tẹ́ fẹ́ ṣe ẹ dára nù yín nígbà tó tiẹ̀ sọ pé wọ́n ń tọ̀yàn ṣé wọ́n ń kírun lábẹ́ wọn ni ó sá kírun lábẹ́ wọn àwọn jọ̀mọ́ àwọn ò dẹ̀ complain pẹ̀lú yín kí wá ló kọ̀ ẹ́ àwọn jọ̀mọ́ wọn ò complain náà ó tẹ́ wọn lọ́rùn ó yẹ kí pé gbogbo àwọn jọ̀mọ́ wọn ló tún gbé fọ́tò wọn síta pé ká ẹ lè mọ̀ pé Imam Ògbómọ̀ṣọ́ kọjá yín Imam Ọ̀fà sì rí pé Imam Ògbómọ̀ṣọ́ nìkan ló gbádùn nínú yín tó ṣe pé wọ́n tó tẹ́ ẹ̀ bá ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe yẹn ohun tó wá mú yín tó fẹ́ ṣe yẹn tẹ́ ẹ̀ bá ti ṣe ajá sí pé ajá ti jẹ fùrọ̀ dín ẹyin ọ̀bọ yìí ọ̀bọ Lágídòwó bó ṣe rí ó dàbí ẹni tó ti kó HIV ó wá rí àga 5,000 ń jọ wèrè lójú ọ̀sìnwín ẹ̀dá ó ń tọrọ 5,000 lórí social media ó ní kú wèrè ẹ̀dá
ìdá àhádàzà kásábà wá ìzá wàhádà àkàláfà wá ìzá àtọ̀mínú kánà ta ló ń parọ́ nù gbogbo wa ṣẹ́yìn kọ́lẹ̀ ń parọ́ ẹ̀yin kọ́lẹ̀ ń ṣe lo jìbìtì ẹ̀yin kọ́lẹ̀ ló já sí pé tó bá tọ́jú nǹkan sí lọ́wọ́ ẹ̀ ń dààmú ẹ̀ gbogbo ìyàwó níyàwó tó kó sí lábẹ́ ẹ̀ tí bá wọn sùn tán nǹkan ṣe ẹ̀jà wo má waste time mi orí ẹ ti dàrú láyé ẹ má tún já tó bá mọ̀ bó fẹ́ ṣe wáàsí gbé kùránì tó bá jẹ́ lóòótọ́ ló mọ kéwú gbé kùránì kó gbé sílẹ̀ báyìí kó wá máa wá ṣí kó máa sọ̀túmọ̀ kó máa kà kó wò bóyá yé agbẹ́ tí ó bá lo ọ̀rọ̀ ìmọ̀ọ́mù fi tí ìbá ń ṣe pọ̀ ọ̀rọ̀ ìmọ̀ọ́mù ló fẹ́ máa fi cash out ìwọ ṣe bẹ́ẹ̀ náà kó wò bóyá yé agbẹ́ ìwọ òpònú ẹ̀dá. gbogbo ẹ̀yin fáàsì mọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń pe kàbí sọra pé wọ́n lọ Maulid ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wọ́n lọ ọbẹ̀ kì í ṣe iṣẹ́ wọn náà ṣe ni àwọn kan náà ṣe wọ́n invite wọn pé kó wá sọ̀rọ̀ Ọlọ́run so tó bá invite èèyàn lọ náà èèyàn á sọ ohun tó bá jẹ́ tọ́lọ́run fún wọn ni gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ṣe sọ wípé tá ẹ bá pè wọ́n sí Maulid o ká ṣe pé tá a bá pè wọ́n sí Maulid o èyí tó dáa jù náà ní wípé kí ni o ká fi ànábì hàn wọ́n níbẹ̀ ká fi ànábì hàn wọ́n níbẹ̀ ìmọ̀ọ́mù sọ bẹ́ẹ̀. ẹ kó stick sí medulla oblongata yín ṣe ti gbọ́ so ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kì í ṣẹgbẹ́ bàbá yín o. Salamu alaikum.